ẹ̀sìn tó yẹ kí gbogbo èèyàn máa bá yín respect ni àwọn èèyàn wá jáde wọ́n máa yàn kàyàkẹ́ sí yín nígbà tẹ́yìn náà bá ní gbéjẹ́ àwọn kan nínú yín ló máa lọ tọwọ́ bọ ìbọ̀kúwọ̀ wá lọ ohun tí ò yẹ kó dá sí wá lọ dá sí níta ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ mùsùlùmí gan ní òní lè jáde síta mọ́ kó máa sọ níta gbangba pé mùsùlùmí ló bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí mọ̀ bẹ́ẹ̀ any group tẹ́ bá ti bá ti yàn jẹ́ lórí tẹ́ ti fẹ́ dojú Islam bolẹ̀ Ọlọ́run á dojú yín bolẹ̀ bí ó ṣe mùsùlùmí o ṣùgbọ́n ìwà burúkú tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín wù òun lè fi máa rí wípé òun yóò máa fi ẹnu àtẹ́ bá ìsìláàmù bá ẹ̀sìn ìsìláàmù láwùjọ ẹ̀sìn tó yọ máa tẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀nà lẹ́pẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé ó yẹ kí wọ́n máa respect àbíkọ́ ní sọ àwọn òde ẹ̀bẹ́ni ká wọ́n máa dá yín ẹ̀ṣẹ̀ bẹ́ni ká máa dá sí tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ dá sọ̀rọ̀ yín ẹ̀ sì wùwà gidi láwùjọ. No, that statement no kò dá Yusuf Adépọ̀jù ó sọ̀rọ̀ bí ẹni tó ní ìgbéraga kò dá ọ̀rọ̀ yìí ò dá ẹni tó bá mọ ìtumọ̀ ẹ̀ ó mọ̀ púpọ̀ ṣé kìí ṣe irú mo ní dírẹ́sì láti gbọ́ ibi tó sọ pé àwọn máa pa Saheed Shittu àwa gangan pátápátá lórí social media a fẹ́ gbọ́ ohun ẹni tó sọ kálẹ̀ lè jáde fún jẹ́ wípé ẹjọ́ láàrin mùsùlùmí ǹjẹ́ bí ọ̀rọ̀ kan bá ti ẹ̀rúra wa lójú àbí tá bá ṣera wa ṣé a ò lè yanjú ẹ̀ káyànnà náà láàrin ara wa ràjí èmi rò bó yẹ kí Malam Yusuf kó wá yẹrẹ ẹ̀wò dáadáa pé why me ó ṣe wá ṣe gbogbo ọ̀rọ̀ Zone 11 wá ní why me ọmọ rọ̀ Malam Yusuf wà láì ètò ìyàwó sọ pé ìgbà tẹ́kọ́ máa bẹ̀rẹ̀ ẹ sọ pé ẹ̀ kì í parọ́ èmi ò dẹ̀ tí sọ pé ẹ̀ ń parọ́ ṣùgbọ́n ẹ̀ sọ ọmọ kò sí ẹni tí kò lè ṣe àṣìṣe kò dẹ̀ sí ẹni tí èèyàn lè sọ pé láti correct pé tí nǹkan bá ń ṣe yìí àwọn kò díẹ̀ káàtó ẹ ṣe báyìí ṣùgbọ́n ìwà àti ìṣe Malam Yusuf pẹ̀lú bí wọ́n ṣe ń handle situation of things èmi rò wípé ó kù díẹ̀ káàtó ibi tó bá dẹ̀ kù díẹ̀ káàtó sí àwa fẹ́ kí Malam Yusuf fúnra rẹ̀ kó bójú wo bẹ̀ ni kó lè ṣe àtúnṣe àyànnà náà díẹ̀ kó tó di pé àbẹ̀rẹ̀ ní lọ ní ràbádì gan lórí ètò tẹ́ ẹ bá Malam Yusuf tẹ́ bá mọ àkáǹtì wọn ẹ bá mi táàgì ẹ̀ pé kó darapọ̀ mọ́ wa ẹ bá sọ tí n bá lè sọ lẹ́yìn èèyàn máa sọ lójú ẹ̀ àṣàjẹ́ má ṣe lè ní alájẹ́ àwọn ìkòkò lójú Ọlọ́run bọ́dọ̀ bá gbọ́ kí ni ó fi mi sí pátápátá yóò sọ pé wọn kì í sọ owó ẹ̀ àbí ṣùgbọ́n á ti èèyàn náà ẹ já lọ sórí ètò tí Malam Yusuf ṣe. ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan ẹlẹ́dàá yín sì mọ̀ no mi ò wọ́n jẹ́ mí ní explanation ẹ̀yin tẹ́ jẹ́ mí ní explanation tí mo lè ṣàlàyé fún iná mi. so nǹkan tí Malam Yusuf sọ fún wa ni wípé àwọn ò jẹ́ anybody ní explanation best known to him ó ní àwọn tó ń jẹ ní explanation àwọn náà ni àwọn méjèèjì tó wá sí ọ̀dọ̀ òun yẹn ìyẹn arábìnrin Àjọkẹ́ àti Níkẹ́ Pópóọlá Oyèníkẹ́ àwọn tó jẹ ní explanation nìyẹn àwọn tó ń jẹ ní explanation yẹn òun ti gbàgbé wípé the way tí wọ́n ṣe arrange interview yẹn it was for a purpose it was well arranged yes bóyá ṣe máa organize bóyá kí n sọ pé wà well organized ẹ má gbàgbé wípé èmi tí mo ń sọ̀rọ̀ yìí I am a trained broadcaster I study mass communication and I have been practicing more than 30 years both radio and television so tá a bá gbèrú interview yìí kalẹ̀ ó yé mi yóò bá ní ó yọ ọmọ tí ń sunkún sí yẹ́yẹ́ ẹ̀ náà tó ń rìn lẹ́kún indirectly or directly you are trying to disseminate information to the public kò dẹ̀ sí tí wọ́n bá disseminate information feedback gbọ́dọ̀ wà and that is what we are doing ṣe you understand so àwọn kan láwọn jẹ ní explanation nìyẹn pé ó ti pẹ́ tó ti láti Malam Yusuf spirit òun máa ń bá wọn lọ so anything tó bá sọ náà ó ṣeé ṣe kó wà in favour of Malam Yusuf ó dẹ̀ lè ṣeé ṣe kó má wà in favour of Malam Yusuf ṣùgbọ́n ẹjọ́ máa fi òye gbé lọ. which means pé Pópóọlá Oyèníkẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé awuyewuye ti wà lórí ìkànnì yìí gan tẹ́lẹ̀ ṣáájú ọjọ́ òní wípé gbogbo police case ìpè Malam Yusuf ni ìyẹn kó tẹ̀ tó di kéèsì Bintu Raji èmi rò bó yẹ kí Malam Yusuf kó wá yẹrẹ ẹ̀wò dáadáa pé why me ó ṣe wá ṣe gbogbo ọ̀rọ̀ Zone 11 wá ní why me ó ṣe wá ṣe pé kíní kan ìkan ó ṣe wá jẹ́ mi why me lára àwọn ìbéèrè yẹn ẹ jẹ́ ká gbọ́ bó ṣe dáhùn. ó fẹ́ àbòsí lórí ìkànnì yìí question tó béèrè yẹn question àbòsí ló béèrè Àjọkẹ́ àwọn kan wá sọ wípé Malam Yusuf ló ṣe bí wọ́n ṣe lọ arrest ẹ̀ Malam Yusuf ló fi oògùn elérò sínú kíní kan ó sì bẹ̀rù Ọlọ́run straightforward question ló yẹ kó béèrè ẹ̀ ń gbọ́ fìrìfìrì wípé ńgbà tí wọ́n arrest Bintu Raji wọ́n ní wọ́n bá sí bíìtì nínú ẹ̀ nǹkan tá à ń sọ lórí ìkànnì nìyẹn èmi ò tí ì gbọ́ ṣó tẹ́nìkan sọ wípé Malam Yusuf òun ló fi
olófi exhibit sínú ẹ̀ kó shut up your mouth. If you don't know what to say, you keep quiet. Èmi ò fẹ́ kéèyàn máa parọ́. Ibi tó bá ti sọ dáadáa lórí interview máa sọ fún ẹ pé bẹ́ẹ̀ ló ṣe sọ dáadáa. Kò sẹ́ni tó sọ rú ẹ̀. Àjọkẹ́, gbé show tó ti gbọ́ jáde síta. Ṣùgbọ́n gbé show tó ti gbọ́ ọ̀rọ̀ sí ìbéèrè tó béèrè yẹn, àwọn kan sọ pé àwọn wo ló sọ bẹ́ẹ̀. Ẹ sì mọ̀ jẹ́ ká máa twist o. Àní tá a gbọ́ ni wípé tí Bítù náà fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n invite òun sí program. Anybody might ti pè mí for now. Pé wọ́n invite òun sí program. Program tí wọ́n invite òun sí yẹn. Nínú fídíò tó ṣe bó ti rẹ́ pé ẹ̀yìn kọ́ọ̀tì ẹ̀ ní gbogbo ìtẹ́ni play káàpẹ̀ tẹ́ ẹ̀ sẹ́ndì sí wọn lọ́ṣọ́ state yẹn. Àwa ní full ẹ̀ mo dẹ̀ ti play full video yẹn. Ó ní wọ́n edit ẹ̀. Ó ní wọ́n fìyà jẹun. Ó ní wọ́n gbé sí bit sínú ẹrù òun. The first person tó kọ́ analyze ọ̀rọ̀ yẹn. Èèyàn alájà mi wọ̀ lákà. Ó jẹ́ ká mọ̀ pé wọ́n gbé igbó sínú ẹrù yẹn. Gbogbo táwa náà ti ń gbọ́, wọ́n ní wọ́n gbé igbó. Ọ̀rọ̀ yìí la gbọ́, ta ni wọ́n gbé igbó. Kò sí, èmi ò tí ì gbọ́ ṣó tẹ́nìkan sọ pé Mala Yusuf ló di igbó sínú ẹrù yẹn. Èmi ò sí ìdí àbòsí o. Ibi tó bá ti gbọ́, o lè play ẹ̀ kó jẹ́ kí gbogbo wa gbọ́. Ìkan tá ń sọ ni wípé alájí pé Mala Yusuf pé group wọn làwọn people yẹn. Mo ní kò sí bí wọ́n ṣe lè wí ara wọn mọ́. Pé wọn mọ̀ nípa heart yẹn bí wọ́n àwọn people yẹn ṣe lọ ṣe bó ṣe fún wọn. Pé kàn fi tó wọn létí nítorí group wọn ni. Mo ní kò dẹ̀ sí bó ṣe lè wí ara wọn mọ́. Nítorí ayé máa sọ pé group wọn ni. Mo ní tèmi dẹ̀ mọ̀ pé lóòótọ́ group wọn ni. Mo wá ní àti expect Mala kó jáde síta. Kí wọ́n kick against it pé ìwà nǹkan tó ṣẹlẹ̀ yìí ó kù díẹ̀ káàtó. Kí wọ́n wá bá àwọn tó ń hùwà tí ò dá yẹn kí wọ́n bá wọn wí. Kọ́n yọ tarán fárán, kọ́n yọ tarán fárán. Mo ní mo challenge wọn kó jáde síta. Àtọ́ pé bóyá ọ̀rọ̀ tèmi kọ́ ló ń fa ìdí àrùn kóòtù yẹn. Èmi ìgbà tèmi dẹ̀ jáde tí mo ṣe show, èmi ò tí ì gbọ́rú tí wọ́n sọ yìí. Bóyá nìkan dẹ̀ wá jáde tó ṣe show tó sọ bẹ́ẹ̀ tèmi ò gbọ́. Bọ̀ tó wà lórí ìkànnì yìí tó wà lórí afẹ́fẹ́, òun lè mi sọ yìí. Kaola ló ní kán lọ arrest èèyàn. So alájà Kaola ni ò lè sọ wípé òun ò mọ̀. Torí òun ló ní kó lọ arrest ẹ̀. Èyí tó fi kọ́ ká fi dárúkọ Mala Yusuf lọ́jọ́ yìí ni pé group ni wọ́n, pé group lára group wọn ni. Emir Adébáre Ọ̀kanlọ́mọ, you are welcome. Pé lára group wọn ni la ṣe dárúkọ, lèmi ṣe dárúkọ Mala Yusuf. Ó dìbò mọ̀ pé group wọn kó wọ́n jọ wà ní group ni. Bí gbogbo ọlá òye níkẹ́ tó sọ̀rọ̀ yẹn tóun náà ṣe wà ní group àwọn ajíkíní àrìngíní wọ́jà. Tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú. A ṣì ń pọ̀ lórí pópó òye níkẹ́. Pẹ̀lú àtisídẹ́ẹ̀tì iṣẹ́ tóun náà ti pẹ̀lú àwọn group ṣe lórí ìkànnì tá a wà yìí. So Àjọkẹ́, ó ní gbé bá ṣe pé bẹ́ẹ̀ ni kẹ́ ṣe bá a pè é. Sọ̀rọ̀ sókè. Mala Yusuf, ó ní show kan tí mo wò tí alájà Kaola tó ti ń jábọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó ń jókòó ọ̀rọ̀ tó ń shade Alhaji Akeugba Gold àti Ọ̀kanlọ́mọ lọ́dọ̀ tí yín nígbà wọn wá kí yín. Bóyá ká pé ẹnu alájà ń jó boroboro ni àbí kò mọ̀ pé ẹ ṣáná sí láòdù ni. Ṣé rí ta bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí pé àwọn kan wà tí wọ́n mọ̀rọ̀ gbọ́. Ìgbà tẹ́yìn rojọ́ mọ̀ràn yín sìn, ẹ tó bá gbọ́ bẹ́ẹ̀ ṣe rojọ́ mọ̀ràn ó dùn lóòótọ́, ó ń lọ gèrè, ó dàbí script ni, ó dàbí story ìsìn wà ní àbí kí wọ́n wọnú part 1 kó gbàbẹ̀ wọnú part 2 season fin àbáwọn Indian fin ó máa ń dùn gan. But ẹ má gbàgbé wípé alájà Kaola gbà tó wá sọ́dọ̀ yìí gan ó jùkú ọ̀rọ̀ náà. Yóò bá ní ṣẹ̀kútẹ́ yóò bá dẹ̀ mọ̀ tó bá mọ̀ ọ̀rọ̀ yìí tó mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi ni tí ò bá fèsì ṣẹ́rù ìjà ní ká sọ pé ó ń bá ní àbíkí ńlá. Alájà Kaola gan ẹnu ọ̀rọ̀ lóòótọ́ ló ní ó wá sọ́dọ̀ yín bó ṣe wá sọ́dọ̀ yẹn wà láì ní òkè against it mo láìkẹ́ tó torí pé tí ó da kálàáfíà ọmọ ìjọba láàrin yálà kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí tàbí oníṣẹ̀ṣe torí humanity come first ìfẹ́ ọ̀ká tó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ìgbà tó ń sọ̀rọ̀ yẹn tárábìnrin yẹn sọ̀rọ̀ yẹn tẹ́ bá pẹ́ lóòótọ́ lẹ́yìn fẹ́ kí àlàáfíà jọba àwọn ọ̀rọ̀ kan wà
sọ́dọ̀ mi ẹ̀ tí ò yẹ kó jáde lẹ́nu tí ò yẹ kó jáde sórí afẹ́fẹ́ tó yẹ pé ó yẹ kó jẹ́ off record títí méjì ò tiẹ̀ nígbà bóyá fi ń ṣàwàdà nínú ilé ìsọ̀rọ̀ ni gbèsè náà Yorùbá ló gbọ́ wípé tí etí ò bá gbọ́ pé kì inú ò ní bàjẹ́ wàláì bẹ́ẹ̀ ṣe sọ́nsìn ẹ̀yin ò sọ pé nígbà tó wá sọ́dọ̀ yín o ẹ̀bẹ̀ kì í sọ pé àbá bọ́ ẹ ṣe wá sọ́dọ̀ mi sí yìí o wàhálà ló máa ṣẹlẹ̀ ẹ̀yin ò wá sọ ẹ ó yẹ kẹ́ ẹ rò mẹ́jọ wípé àwọn ọ̀rọ̀ kan wá ń jábọ́ lẹ́nu wa táwa náà wá ń ṣe kí ni tá à ń tún ṣe é dì ó yẹ kẹ́ ẹ sọ mọ́rọ̀ Malam Yusuf wàláì èyí tó dé ẹ sọ pé ìgbà tẹ́kọ́ máa bẹ̀rẹ̀ ẹ sọ pé ẹ kì í parọ́ èmi ò dẹ̀ tí sọ pé ẹ ń parọ́ ṣùgbọ́n ẹ sọ mọ́ ó yẹ kẹ́ ẹ sọ mọ́ pé nígbà táwa jọ sọ̀rọ̀ láàárín èmi àti Alájà Kaola nígbà tó wá kí mi fún ti bàbá mi tó kú o èmi àti ẹ̀wá bẹ̀rẹ̀ sí í jùkú ọ̀rọ̀ àwa ń sọ̀kò bẹ́ẹ̀ ni pẹ́yìn sọ̀kò àṣetá ní bá ṣe gbà á sì lóòsì rẹ o à ń ṣe wòtòwòtò lórí Ṣèyíkì Akéwùgbà Góòlù o àti Ọ̀kọ́lọ́mọ aṣáṣe pàṣẹ gòsì lórí wọn ni o kẹ àwa fi ń ṣàwàdà ní àdẹ̀mí ni o kẹkọ̀ọ́ wá sọ báyìí àmọ̀ pé ẹ̀mí ni torí mo fi tara mi gbọ́ ṣùgbọ́n yòówù mẹ́jọ èdè lẹ́ẹ̀ni parọ́ kọ̀ọ̀kan fún wa èdè tí ṣe wà láìtàlá bí ẹ̀mẹ́ta kẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ máa sọ̀rọ̀ bóyá ẹ gbàgbé ni mo kàn ní kí bá yín fi sí ni bóyá ẹ ti gbàgbé ẹ ò mí ìtẹ̀ mo sáré bá yín fi yẹn sí ẹ máa sọ̀rọ̀ yín lọ mi ò kúkú ẹ mọ̀ bọ̀ mo gbọ́ gbogbo tẹ́ ẹ sọ yẹn mo gbọ́ bí ẹ̀rí jáde níbi tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ pa ẹ ti lẹ́ẹ̀ ní parọ́ o ìjẹ́ ẹ ní ẹ̀rí tẹ́ lè fi hàn wá Malam Yusuf ní ilé ẹjọ́ yìí wípé àwọn igun tẹ́ ní wọ́n ń bínú yìí ẹ láwọn tá a mọ̀ tá a sì mọ̀ àwọn tẹ́ ń bá wí lóòótọ́ ẹbí gbogbo èèyàn ló mọ igun yẹn bẹ́ẹ̀ ni igun tá a mọ̀ ni ǹjẹ́ ẹ ní ẹ̀rí láti gbé fún fi hàn wá ní ilé ẹjọ́ yìí lónìí wípé àwọn yẹn sọ wípé àfi tí àwọn bá pa pé statement yẹn jáde pé àfi tí àwọn bá pa ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá wa gbé jáde ẹ ti lọ́dọ̀ tí ìtòjọ́ tẹ bá máa gbé jáde àbí kẹ́ ẹ fún wa lẹ́rìí yẹn ẹ lè send ẹ̀rí yẹn sí wa ẹ bá send ẹ̀ sí mi màá gbà you know one thing ṣàpẹ́gbà tẹ wá sórí tèmi àti yín dájọ́ chat mi up tí mo respond tájọ sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ wá sọ tí mo wá béèrè kan tẹ́ níwà láìta láìpẹ́ ìmọ̀ kankan ìmọ̀ kíkọ ṣe pé mo gbàgbọ́ immediately mi ò sọ kankan mọ́ not on ti gbà tí charger bay lọ́ọ̀yà yín tó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó tún wá mórúkọ yín mọ́ ló jẹ́ kí wọ́n sọ pé ṣe ti rí báyìí mo dẹ̀ pàkíyèsí pé ṣe ti pé mo ti sọ̀rọ̀ mi ìsọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ o òun ló tún drag yín o so nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìsìn ẹ̀yin lẹ̀ ń try láti ṣàlàyé nínú àlàyé tẹ́ ẹ̀dẹ̀ sọ ẹ láwọn pípọ̀ yẹn sọ pé àtìgbà tí àwọn bá pa Saheed Shittu ẹjọ́ ṣé ẹ lè gbé ẹ̀rí yẹn jáde síta mo ní interest máa drag wọn mo ní interest láti gbọ́ ibi tó ti sọ pé àwọn máa pa Saheed Shittu àwa gangan pátápátá lórí social media a fẹ́ gbọ́ ohun ẹni tó sọ ká lè jáde fún tẹ́ bá ti lè fi ẹ̀rí yẹn hàn wá ṣẹ́rí tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ èmi máa ń fẹ́ rí ẹ̀rí báyìí inú mi á dẹ̀dùn tẹ́ bá ti gbé ẹ̀rí jáde fún wa èmi gan ẹ máa ṣe bí ẹ mọ̀ mí tí n bá fẹ́ sọ àwọn tó bá tí ò bá mọ̀ mí lá máa sọ pé àwọn mọ̀ mí èmi ò kí bẹ̀rù anybody torí àgùntàn tèmi ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ mi lèmi ń jẹ́ mi ò yó ebi ò pa mí ṣé máa jẹ́ pé àwọn lá máa wá bẹ́ẹ̀ lónìí èmi ò láìkì ìgbéraga don't turn yourself to small god àwọn mùsùlùmí tí gbogbo wọn bá dé lónìí that is unfair you don't say that ṣe ẹjọ́ ẹ má bínú ẹ̀yin muslim ṣe Ọlọ́run ló láforíjì ni àbáwọ̀ ẹ̀dá la láforíjì tí gbogbo wọn bá wá no that statement no kò dá Yusuf Adépọ̀jù ó sọ̀rọ̀ bí ẹni tó ní ìgbéraga kò dá ọ̀rọ̀ yìí ò dá tó bá mọ ìtumọ̀ ẹ̀ ó mọ̀ púpọ̀ ṣé kí ṣe irú kí ló ń jẹ́ Alhaji Akeugba Gold ẹ̀ kó wá bọ̀ nílò bù kó wá ṣàforíjì fún tó bá dé lónìí so bí mo bá tí ìwà sọ́dọ̀ ẹ̀ bá ò ní ṣàforíjì fún wọn ò ní ìgbéraga mo lọ́hùn gidi ògbọ́dọ̀ mo sọ bẹ́ẹ̀ Dr. Isaac Afurulai mo sọ bẹ́ẹ̀ mo kọ̀mpìtì pẹ̀lú Ọlọ́run nìkan ló máa ń retí kí àwa tá a jẹ́ lẹ́ṣẹ̀ àwọn ẹrú òun ká wá sọ́dọ̀ ká wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Bíbélì gan tẹ́mi gan gbàgbọ́ nínú ẹ̀ tí mò ń ṣe Ọlọ́run sọ wípé ẹnikẹ́ni tó bá ti realize pé lẹ́ṣẹ̀ lòun tó bá wá sọ́dọ̀ mò wá gbà lòun ó dáríjì ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tá a ti di ẹrù wọlé lórí èmi yóò sì fún yín nísìnyí ẹ jọ nítorí ìtọ́lọ́run ẹ mọ́ bùnà lórí comment section jọ ẹ jẹ́ kí n ráyè analyze show mi ìfẹ́ ẹ má bínú mi ìmọ̀ bẹ́yìn muslim ṣe ní ìgbàgbọ́ nínú irú nǹkan báyìí èmi ò ṣé ọ̀rọ̀ yìí ṣe because mo rántí àwọn videos kan mi ìmọ̀ bẹ́yìn èèyàn ṣì rántí o
tí Alájà Kaola máa jáde síta tá máa sọ wọn láì kíní kan nǹkan tí Saheed ṣe fún nǹkan tí kíní kan ṣe tá máa sọ̀rọ̀ tá máa ṣe pé òun ò ní gbà kíní kan òun ti ní lọ́ọ̀yà òun ti kíní kan àwọn ọkọ òun àwọn ti lọ ṣe kíní kan òun ti gbéjọ lọ ilé ẹjọ́ òun ò ní gbà ṣé wọ́n instigate Alájà báyìí torí kò yé mi o torí mi láwọn fídíò kan t'Alájà ti máa ń sọ̀rọ̀ t'Alájà Kaola ti máa bínú sọ̀rọ̀ pé òun ò ní gbà pé òun ò ní dáríjì Saheed Shittu láíláíláíláíláí mi tí wàá mọ ibi tí eléyìí tí wàá ṣe ṣe o mi understand o ẹjọ́ má bínú o mi mọ̀ pé bí àwọn instigate Alájà but Alájà gangan fúnra rẹ̀ kò jẹ́ ká mọ̀ láti dé wọn àpé wọ́n instigate òun ni gbogbo nǹkan t'Alájà máa ń sọ jù nígbà tó máa ń ṣe ṣó ni pé Alájà máa ń sọ̀rọ̀ gan pé òun ò ní gbà pé Saheed ṣe òun Saheed ló ṣe gbálà Saheed ló ṣàwo èmi gan wà nínú àwọn tí mo ti dá sọ̀rọ̀ wọn àti Saheed tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó calm down bẹ́ẹ̀ ni t'Alájà Kaola ń bínú so ìgbà wọn tún wá instigate èmi dẹ̀ support Alájà Kaola ń gbà yẹn èmi mo support Alájà Kaola ni mo support gbà yẹn because ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ. I'm so happy nígbà wọn kan láwọn ṣàforíjì fún Saheed Shittu láì ṣe pé wọ́n gbé lọ ilé ẹjọ́ but why tí wo àwọn yẹn sìn you are mentioning their names they are good examples in the society they are what to emulate so what about you tó jẹ́ wípé ẹ̀yin ò lè gbà pé ẹ̀yin ò lè ṣàforíjì fún yàn bẹ́ẹ̀ ṣé ilé ẹ̀yin fúnra ara yín Mallam Yusuf ìjẹ́ yìí máa ń ṣe àforíjì fún yàn bí irú àwọn tẹ́ ẹ kà yìí fún Saheed Shittu wọn ò bá Saheed Shittu ṣẹjọ́ wọn ò competition against Saheed Shittu meanwhile ẹ̀yin ẹ̀ẹ́bẹ̀ ni yẹn ṣẹjọ́ ẹ̀ẹ́lẹ̀ competition èyí tẹ́ ẹ̀ bá ti gbé fún kéèsì ẹ̀ lọ ẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú àwọn lẹ́gùn tìmú yín ọ̀rọ̀ ẹ̀ lẹ́ sọ lọ́wọ́ àwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé lórí ẹ̀ lẹ́rò ṣé gbogbo nǹkan gbọ́dọ̀ jẹ́ wípé ẹjọ́ láàrin mùsùlùmí ǹjẹ́ bí ọ̀rọ̀ kan bá ti ẹ̀rúra wa lójú àbí tá a bá ṣera wa ṣé a ò lè yanjú ẹ̀ káyànnà náà láàrin ara wa ǹjẹ́ bẹ́yìn sọ wípé gbogbo àwọn èèyàn yìí wọ́n ti ṣàforíjì wọ́n ṣe àforíjì pẹ́sàn kan tí mo fẹ́ bèèrè ni pé ǹjẹ́ bẹ́yìn ṣe máa ń ṣe àforíjì fún àwọn èèyàn nìyẹn tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ẹni ìfà justification ti wà nìyẹn ṣùgbọ́n tó yẹ pé bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe máa ń ṣe àforíjì fún yàn ẹ jẹ́ ká máa bá lọ ó kù díẹ̀ káàtó. Mallam Yusuf èmi tèmi bá Alájà Kaola sọ̀rọ̀ rí nígbà táwọn ọmọ Saheed Shittu wá bá mi tó wá gbá géèmù lọ́dọ̀ mi táìmù yẹn ni ìyá ọkọ Alájà Kaola tó sọ̀rọ̀ tí Saheed Shittu wá tó wá bá mi pé báyìí wọ́n wá bèèrè lọ́wọ́ Saheed Shittu ó ṣe wá jẹ́ pé wọ́n ló wá ní kí n ṣe show láti ó sọ pé mo láìka Alájà Kaola kí n defend ẹ̀ wípé ó ṣe jẹ́ pé wọ́n ló gbẹ́jọ́ yẹn wá èmi tèmi bá Alájà Kaola lélẹ̀ èmi ò dẹ̀ wá mọ̀ Saheed Shittu ló sọ fún èmi wípé nítorí wípé wọ́n lọ kí báwọn pé torí lọ kí Mallam Yusuf Adépọ̀jù ni wọ́n ṣe mú lọ́tà Mallam Yusuf Adépọ̀jù dẹ̀ jẹ́ ẹni tí mo fẹ́ràn Alájà Kaola jẹ́ ẹni tí mo fẹ́ràn ṣùgbọ́n èmi ò mọ àwọn tó sọ wípé wọ́n ju ọ̀rọ̀ yẹn sí wípé lágbájá ni wọ́n bá wí èmi ò mọ̀ I was even still thinking wípé Ọlọ́run ti ṣe àlàáfíà àtijọba tí gbogbo bá ti ṣe since tó jẹ́ pé Alájà Kaola àti àwọn Sheikh Akeugba Gold kankan náà ni wọ́n á jẹ́ pé gbogbo àlàáfíà àtijọba ni èmi ò mọ̀ pé wàhálà pé wọ́n ti lọ tó ṣe níbi tí wọ́n lọ pé wàhálà ti bẹ́ sílẹ̀ èmi ò mọ̀ pé Alájà ti jábọ́ bí mi ṣe jáde tẹ́gbọ̀n èmi wá pé Alájà Kaola mo ní Alájà Kaola mo ní in fact mo ní Saheed Shittu try you mo ní he really tried for you mo ní ṣe pé òun ló pè mí mo lé mi ò tẹ̀ èmi rí fídíò yẹn pé mo fi kí n máa ṣe investigation ni pé báwo lọ kí ló ṣẹlẹ̀ báwo lọ ṣe jẹ́ kí iṣẹ́ jọ ń jà ní mo lóun gan ló dẹ̀ wá bá mi sọ̀rọ̀ mo ní Alájà Kaola ẹ mọ̀ bá Saheed Shittu jà mọ́ mo nítorí ẹ tó bá ṣe burúkú fún yàn ló lè ṣe dáadáa sí yàn lọ́la èmi mo pa Alájà Kaola mo ní nípa ọ̀rọ̀ ẹ̀yin àti ọkọ yín mo ní ẹjọ́ ẹ̀yà fi ẹ̀fọ́ náà ẹ lọ handle ẹ̀ tó wá pé màmá yẹn ò ní orí ọ̀fẹ́ sí ọmọ ẹ̀ dáadáa ẹ jẹ́ kó ní freedom sọmọ ẹ̀ dáadáa kó ní àǹfààní sọmọ ẹ̀ dáadáa ó dẹ̀ rẹ́nìkẹ́ má ṣe ní àmà ẹ̀ husband lónìí ẹ jẹ́ kí ìyá náà mo ní bóyá so that nǹkan yóò ní ṣẹlẹ̀ mọ́ Alájà Kaola dẹ̀ jáde ó dẹ̀ sọ wípé Saheed Shittu mo dáríjì ẹ̀ inú mi dẹ̀ dùn wọ́n gbá géèmù ni o but mi ò mind pé wọ́n fi mí gbá géèmù but wọ́n gbá géèmù ni èmi náà sì bẹ Alájà Kaola gbà ẹ mọ̀ pé Saheed ló wá bá mi pé kí n ṣe fún fún kí n support yín ní ẹ parí ẹ mo dẹ̀ sọ bẹ́ẹ̀ fún so gbogbo nǹkan tẹ̀yìn sọ yẹn èmi mọ̀ díẹ̀ sí Mallam
láwọn ò rí ayé lára rí gbogbo àwọn ẹjọ́ tó wá máa ń dá yẹn ṣé kìí sí kóòtù ni. Don't say that. Ẹni tẹ́ ẹ̀ rí rí ẹni tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ rí ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí ẹ̀dẹ̀ ń fún ní complimentary ti pọ̀ jù jàre owó complimentary he's a very very nice person. Báwo lẹ ṣe mọ̀? You don't say you don't know him now. Ẹ mo jẹ́ kátẹ́gùn fẹ́ sílẹ̀. Ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí ẹni tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ rí ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí ó dẹ̀ wà nice. Báwo lẹ ṣe mọ̀ pé nice very very nice person. Sponsor mi bàtẹ́tì mi ò dín tí mo gbọ́ show the first show tí Alájà Kaola tó ṣe mo gbọ́ first show tí Alájà mi Wọlá ká ṣe mo gbọ́ shows táwọn èèyàn wá ń ṣe later iṣẹ́ kò yẹ kí Kaola kó jáde kó sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ kó sọ ju ọ̀rọ̀ díẹ̀ tí kò náà tiẹ̀ bóyá kó update ó wá jáde ó sọ̀rọ̀ CBX ó ń fi ọ̀rọ̀ wọn gbé SBT sínú ẹrù ẹlẹ́rù ó ń gbé ó fi ayé ọ̀rọ̀ ayé ẹni kó fi sọ̀rọ̀ CBX sọ̀rọ̀ CBX là ń sọ. Ìgbà tó yá mo rí update arábìnrin yẹn tó ń pè ní Victoria Raji obìnrin yẹn jẹ́ ká jọ wọ àbí kò ṣe show kan tó yẹ pé wá screenshot update yẹn ó wà lórí screen tí mo kà pé could this be true? Jáde ẹ má gbàgbé lọ́wọ́ first video tí mo ṣe mo ní ohun tó jẹ́ kí n jáde ní orí ọ̀rọ̀ SBT pé báwo lẹ́yìn mo ṣe máa ṣe báyìí mo ní pẹ́ tó ti máa rẹ̀ sára nínú kí n dá sí i tó mú kí n jáde kí n fi sọ̀rọ̀ ní wípé SBT pé ẹ ṣe máa gbégbó sínú ẹrù èèyàn kí ló dé bọ́ọ̀lù mùsùlùmí ṣe máa mú gbó dání ẹ ti ń ra gbó ẹ ń ta gbó ẹ ń fi gbó sínú ẹ pé kò dáa mo ní tẹ bá fẹ́ arrest èèyàn ẹ rìn lọ́nà tó tọ́ tí wọ́n Yorùbá ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ nǹkan tẹ̀mí sọ nìyẹn ní tó dẹ̀ jẹ́ kí n jáde nìyẹn so kẹ́ wọ́n máa sọ pé àwọn kan tó ń jáde pé wọ́n ń sọ́tọ̀ mi wá lè sọ ẹlòmí o àwọn tó mọ̀ mí dáadáa wípé wọn kì í sponsor mi kí n tó wá ṣe show nǹkan tó bá wà lórí ìkànnì ni mo máa ń dá sí mi ò kí n kọ́kọ́ gbé ọ̀rọ̀ jáde síta pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ àwa gbé tọ́pìkì yìí wá o àwa ṣe kíní kan rárá o ní tó bá ti wà ńlẹ̀ a lè máa yọ mú ká máa yẹ ká máa fà létí ká máa fà lẹ́sẹ̀ òun la máa dá sí èmi ò mẹ́tẹ́ ń sọ o ẹlòmíì ò mi lè sọ ṣùgbọ́n èmi ò ìyá alájẹ́ ìgbà tèmi bá yín parí ìjà lẹ́rẹ̀ ìyàtà yìí kòkó ṣe sponsor mi ni èmi àti malam èmi àti ẹgbẹ́ òsọ̀rọ̀ ní gbogbo ìgbà yẹn náà before then àsọ̀rọ̀ náà kéèsì yẹn ló jẹ́ ká kọ́ mọ́ra and you listen the way I analyze it mo dẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ pé awíkókó dẹ̀ jẹ́ mi Mr. Wise gbogbo Wise gbogbo náà MT Wise gbogbo náà gbogbo ní káàkiri dá sí mo dẹ̀ yanjú ẹ̀ Ọlọ́run dẹ̀ jẹ́ kó parí. I'm busy okay excuse me come back I'm busy okay thank you baby girl I'm coming okay. No, give me pasta. Pastor okay go and meet her thank you. So àbíkọ́ ní sọ àwọn òde ẹgbẹ́ ni ká wá máa dá yín ẹ̀ṣẹ̀ máa ní ká máa dá sí tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ dá sọ̀rọ̀ yín ẹ̀ sì wùwà gidi láwùjọ tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ dá sọ̀rọ̀ yín ẹ̀ jẹ́ àpẹẹrẹ láwùjọ ẹ kóra yín sàbí ọmọ ọjọ́ mẹ́jọ ní kó má dá sí irọ́ àní dá sí a máa ganu sí ni you dey whine me ẹjọ́ o ẹ lè ní pé kó má dá sí a máa dá sí bóyá pé bàbá ṣe ń dá sí yẹn ló bá ń dùn yín ló ń pitch yín ẹ jẹ́ kúrò lórí péjì mi àwa máa dá sí wọn dá sí kí ni máa sọ̀rọ̀ lọ́jà rẹ má làm torí gbogbo group tó bá ń dá sí mo sọ pé I no dey accept anybody ibà yàkàyàkà yù tó bá ta bẹ́ẹ̀ fi mu ṣe kiri fi wọ́n la kó gbé ni ẹni tó ń sọ̀rọ̀ yìí torí pé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ahọ́n wa kíní kan táwọn èèyàn kọ́ máa sọ̀rọ̀ bí ẹni pé wà ń bẹ̀ ìwọ ni wọ́n play voice note tí o tí àwọn ajígini àti woman rights tí wọ́n ṣe kíni tí wọ́n pákéjì fún Muyideen ìpè ìyàwó ẹ̀ nígbà yẹn pé kó sọ wípé lò kíní kan ṣé o mọ̀ pé mo táwọn àti Àgbàlá Gabriel ní kíní kan olóplẹ̀ ẹ̀ o tá ní kó plẹ̀ ẹ̀dẹ́lẹ́ o tí yẹn ní o sọ pé wọ́n jọ plan ẹni tí wọ́n jẹ́ ẹni tí olóplẹ̀ ẹ̀ o tí gbogbo wọn sọ̀rọ̀ bí ẹni pé wọ́n wà ń bẹ̀ báyìí ni so irú ẹni ni wàá wá jáde síta wọ́n máa gbé ẹnu òkè wọ́n máa fi lù tù sálẹ̀ wọ́n fẹ́ máa sọ pé o holy irú interview tí wọ́n fẹ́ ẹjọ́ package ẹjọ́ plan yìí kò yẹ kẹ́ ẹni kíkí gbé Pópó Oyèníkẹ́ kó wá gbé ẹnu sí torí Pópó Oyèníkẹ́ kò ní àǹtísídẹ́ẹ̀tì tó dá lórí ìkànnì yìí àwọn ṣóò tí wọ́n ṣe ń gbà yẹn ìwọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ wà nínú yàrá ni tí wọ́n pọ́ wọ́n bọ́ṣọ̀kò tó ń di ẹ̀ ìwọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pọ̀ wà bẹ́ẹ̀ pé Àgbàlá bọ́ṣọ̀kò tó ń di ẹ̀ báyìí tó tó kó bọ̀ ń di tí wọ́n ka lórí ara wọn àbọ̀ ti gbàgbé mo ṣe analyse ẹ ni how dare you kó láwọn kan máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n wà bẹ́ẹ̀ tó ṣojú wọn ìyí tí wọ́n sọ yẹn ṣoṣojú tiẹ̀ ṣe ti rí báyìí
tógun bá jẹ lọ ọgbọ́n máa jẹ padà wá kò sí àṣegbé o àṣegbé wọn náà wà máa rán yín létí antecedent ibú tí wọn gangan pọpọ lọ yìí nìkẹtọ lórí kan yìí àbò ẹ ti gbàgbé ni pé aláwọn gúrùpù tí ẹ ń dá sílẹ̀ tẹ́ ẹ fi ń bayé àwọn èèyàn jẹ́ kì í ṣe gúrùpù àwọn Canada nìkan là ń sọ gbogbo gúrùpù tẹ́ bá ti ń dálẹ̀ tẹ́ fi wá bayé àwọn èèyàn jẹ́ àníkẹ́ stop ẹ̀ tí ò dá olórúkọ méjì kò dání jẹ́ gbogbo gúrùpù tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ kóra yín jọ síbẹ̀ àtọkùnrin àtobìnrin àti human rights àtàwọn lọ́yà kankan àti dókítà ó dẹ́ kó síbẹ̀ àbí tá a bá sọ̀rọ̀ àbí tẹ́lẹ̀ ìyá alájẹ́ bá fọwọ́ lẹ́rú tí bá fi rí ní ṣaláì tàbí tí bá gbọ́ tí bá fi gbígbọ́ ṣaláì gbọ́ nìkan lókù gbogbo ọ̀rọ̀ mo lè rí kí n mọ́ fèsì mo lè rí nǹkan mi kí n mọ́ dálẹ̀ kí n mọ́ sọ èròjà kan ní bà mí èròjà kan ló ń bà mí a ní gbogbo gúrùpù tẹ́ni dálẹ̀ báwọn ajígiri dálẹ̀ lọ́jọ́ kìnìún àná tó ṣì wà ń bẹ̀ tẹ́tí máa strategize tẹ́tí bayé àwọn èèyàn jẹ́ púpọ̀ lọ yẹ́nìkẹ́ ìwọ náà wà lára gúrùpù yẹn ìwọ náà ń bẹ lára àwọn tí wọ́n gbéṣẹ́ ẹbí rán any group tẹ́ bá ti bá ti yàn jẹ́ lórí tẹ́tí fẹ́ dojú Islam bolẹ̀ Ọlọ́run á dojú yín bolẹ̀ bí ó ṣe mùsùlùmí o ṣùgbọ́n ìwà burúkú tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín wù òun lè fi máa rí wípé òun ló máa fi ẹnu àtẹ́ bá Islam bá ẹ̀sìn Islam láwùjọ ẹ̀sìn tó yọ máa tẹ̀ sí ọ̀nà lẹ́pẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé ó yẹ kí wọ́n máa respect àbí pásítọ̀ mélòó lẹ́ni tó wá constitution sense lórí ìkànnì táwa yìí bàbá ìṣọ́bẹ̀ yà máa ṣàmájáde fún wa máa fún yàkàyàkà ni anybody ẹ jẹ́ ká láàfíà jọba nínú ẹ̀sìn Islam anybody tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ àlàáfíà ẹ̀sìn àlàáfíà lẹ pé ẹ sọ̀rọ̀ àlàáfíà ẹ jẹ́ kí inú gbogbo wa dùn ẹ wo sèyí kàmí Ọlọ́run wàláì tó bá wá lónìí tó bá wá bá mi pé ìyálájé wá ṣe ẹ̀sìn Islam tí ìbá mú kí n tẹ̀lé a jẹ́ pé mo rò pé àmì Ọlọ́run rárá mo mọ tí mo sìn ní I just love that guy young and vibrant èmi ò tí ibi tó ti jáde sórí ìkànnì tó wá máa ṣépè fáwọn àgbàlagbà rẹ̀ at his age ó máa ń sọ̀rọ̀ àlàáfíà ni ìgbà mi arákùnrin àṣẹ màmá tó máa wọ èjì ẹ̀ báyìí pé kálágbàlagbà ká ní àwọn sẹ́ẹ̀tì àgbàlagbà sáà sọ pé àwọn sèké àgbàlagbà pé àwọn ilé ti dàgbà wọ́n ti lóye wọ́n ti pẹ́ ní wáyé gbogbo ẹ̀ làwọn á rìn náà ẹ̀sìn tó yẹ kí gbogbo yóò máa bá yín respect ni àwọn èèyàn wá jáde wọ́n máa yàn kàyàkẹ́ sí yín nígbà tẹ́yìn náà bá ní gbéjẹ́ àwọn kan nínú yín ló máa lọ tọwọ́ bọ ìbòkúwọ̀ wá lọ ohun tó yẹ kó dá sí wá lọ dá sí níta ẹ ti gbàgbé pé ẹrú kan ní máa mú ní gbogbo ẹrú ló máa mú ní bu ìgbà ẹrú ni ojú máa ń gbà mí tì láti bá mú gbogbo àwọn tó jẹ́ wọn tó yẹ kẹ́ fún ní àpọ́nlé tẹ bá yàn kàyàkẹ́ ìtàn why tó bá yẹ làwọn ọmọ yín lọ ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yín wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yín wọ́n ti padà sí ìṣẹ̀ṣe ẹ jókòó kẹ́ rò pé why nígbà tẹ́mi kéré tí mo ṣe máa ń gbọ́ nípa ẹ̀sìn mùsùlùmí kò rí báyìí àwọn kan dáwọn ló wà nínú rẹ̀ tí tó fẹ́ bẹ̀ sí yín jẹ́ àwọn wo ló fẹ́ bẹ̀ sí yín jẹ́ àwọn tó yẹ kó bẹ̀ sí yín jẹ́ ló yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ mójútó kí ṣe pé kẹ́ máa bára yín jà bó bá jẹ́ pé lè bá àwọn èèyàn tó ń bẹ láàrin yín tó pé wà tó ń wò dá ẹ fìfẹ́ bá wọn wí kìgbà tẹ́ bá kó gbà tẹ́ bá gbéra yín wá sórí social media tẹ́ ẹ kóra yín sí àbí ọmọ ọjọ́ mẹ́jọ ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ mùsùlùmí gan ní òní lè jáde síta mọ́ kó máa sọ níta gbangba pé mùsùlùmí ló bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí ẹ mọ̀ bẹ́ẹ̀ àwọn kankan wà tó yẹ kẹ́ ẹ máa wo ẹ máa níwà ẹ̀sìn kìrìsìtẹ́nì ò dá kìrìsìtẹ́nì ò dá ǹjẹ́ yìí ìjọ tí wọ́n ti ń dráàgì Àgbàlá Gabriel just 32 years old ǹjẹ́ ẹ rí kó wá ṣépè fẹ́ anybody rí kó wá yàn kàyàkẹ́ anybody rí ǹjẹ́ ẹ rí kó dáhùn irú yẹn lèèyàn lè emulate ẹ dákun inú ẹ jókòó ẹjọ́ ẹgbẹ́ yẹn kan bẹ̀ sí jẹ́ wọ́n tọwọ́ ọ̀bọ̀ wọ́n tọwọ́ bọ̀ ẹ̀sìn yìí àní tó mú kí n máa sọ̀rọ̀ àlójú gan ti èmi mo torí mo lọ sí Muslim primary school mo lọ sí Ahmadiyya primary school later wọ́n Sunday àwọn Islam primary school primary secondary school nílò primary school ọlọ́sàn ní 80s school yẹn dáa
ní late 70 ẹ ṣé gan, thank you so much for the time. Wàláì school yẹn dáa ìwọ̀nba tí mo mọ̀ nípa ẹ̀sìn Islam school nígbà tá a kọ́kọ́ tí mo dé Ìbàdàn tí a kó dé Ìbàdàn tí a kó wá sí Ìbàdàn 1978 ibẹ̀ ni mo lọ bẹ̀rẹ̀ school ni tí mo tún padà lọ bẹ̀rẹ̀ school bẹ́ẹ̀ ibẹ̀ ni mo ti ń gbọ́ tí mo ti rí bí màlíìmù wa ṣe máa ń ṣe màlíìmù yẹn wà lẹ́lẹ́ bàbá máa yẹn ti kú màlíìmù wa ń gbà náà kò sí nǹkan tí èkó wa ìwà màlíìmù mi dáa ìwà màlíìmù mi dáa èmi àmọ́ gbá mọ́sálásí àmọ́ ru omi sáàgì fáwọn mùsùlùmí tí ó bá kírun lọ́jọ́ Jímọ̀ lọ́jọ́ Jímọ̀ èmi gan mọ́ ṣàlùwàlà nígbà bá ṣàlùwàlà tán tó bá tún di ọjọ́ àwọn kírísítẹ́nì láti lọ sí fellowship máa tún lọ ọbẹ̀ èmi àmọ́ lead orin àsàlátù ẹ jọ for how long ẹ bọ́ sórí social media tí wọ́n bá ṣe show níbì kan ẹ̀yin máa wo orúkọ tá máa ṣépè ńbẹ̀ ọ̀rọ̀ kan tó délẹ̀ ẹ rí i pé àwọn mùsùlùmí àwọn kan wà kì í ṣe gbogbo wọn o àwọn kan wà tó ti dà jáde bí ajá àwọn la máa ṣépè níbì kan tá máa ṣépè fáwọn èèyàn kí ló dé ìjọ tí pàtẹ́ mi sì kéré tí mo sì mọ díẹ̀ nípa àlùkùránì èmi ò tí màlíìmù mi ò kábi kankan fún mi rí wípé kán mọ ṣépè èmi ò mọ̀ ó ti pẹ́ tí mo ti kúrò tí mi bóyá mi ò rántí mọ́ o ṣùgbọ́n mi ò rí mi kankan tí mo fi kúrò níbẹ̀ tí mo fi bọ́ sí secondary school àwọn muslim ní ilé tí mo gbé dàgbà mọ́ṣáláṣí wà lẹ́gbẹ̀ẹ́ lé mi ilé mi tí mo kọ́ mọ́ṣáláṣí wà lẹ́gbẹ̀ẹ́ lé mi àwọn tó mọ̀ níbi tí mo kọ́lé sí wọ́n mọ̀ báyìí ní mọ́ṣáláṣí yẹn kọ́lọ́ kó bá mi fọ̀hún kẹ́ àfáà yẹn oúnjẹ àfáà nìkan mo máa ń jẹ ládùúgbò yẹn ó bá gbóúnjẹ wá sílé máa kún èmi mo ń dúró báyìí ká àfáà gbóúnjẹ dé ni tí màá mú lé ìmáàmù mọ́ṣáláṣí bá ti gbé oúnjẹ rẹ̀ ni mò ń jẹ iyán ni wọ́n ò gbé wá wọ́n fi fáfà láìfù sí wọ́n kọ́mọ̀tì náà sí wọ́n gbé sínú àwọn wọ́n á dìṣẹ́ báyìí wọ́n á daṣọ bò báyìí wá fún mi ni wọ́n ń gbọ́ mi báyìí ìyàwó wọn ń bẹ láyé oúnjẹ tẹ́bi mọ́mì mi mọ̀ oúnjẹ tí mo máa jẹ nìyẹn oúnjẹ àfáà ni mo máa dúró jẹ nígbà tí mo dẹ̀ wà ní Nàìjíríà kò sí nǹkan tí wọ́n bá ń ṣe níbi bẹ̀yẹ èmi máa ń bá wọn káwọn olóṣèlú wa ni wọ́n bá ti wá sọ fún mi wọ́n fẹ́ ṣe Ramadan lecture Wàsíù Ọlátúbọ̀sùn oúnjẹ commissioner for information lọ́yọ̀ state nsìn láyé ìgbà náà alága ni Wàsíù Ọlátúbọ̀sùn gbogbo Wàsíù Ọlátúbọ̀sùn débẹ̀ àwọn náà ń gbọ́ báyìí Honorable Wàsíù Ọlátúbọ̀sùn gbogbo èdè mọ́ṣáláṣí pé ẹ wá lọ dá sí tọ́lọ́ ládùúgbò wa èmi ò tó bá ti bá ní ìyá àdínní ìwà nìyẹn o bàtọ̀ bàrẹ́ yìí ni tèmi náà máa múra tó bá ti fẹ́ lọ ṣe lecture tèmi náà tún bá wọn kí nǹkan sí mi lóko tó bá wọn káwọn mùsùlùmí wá síbẹ̀ pé ìwà àwọn yẹn ò bá táni wọn ò bá ṣe dáadáa sí mi láwọn mùsùlùmí tí mo sọ ṣé màá máa bá wọn ṣe bẹ́ẹ̀ ni mo dẹ̀ nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí. ẹ jẹ́ ká change now ẹ jẹ́ ká change. ìwà rere ni Yorùbá pè ní olè ṣọ́ ènìyàn